الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله محمد الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. Aku dédé àsìkò yìí, àbí Ọlọ́run ọba àlékè ọlá kó túbọ̀ máa fi sọ rẹ̀ sọ wa, kó máa dáàbò rẹ̀ bò wá, kó kọ́ wa máa sì kó máa da ìbádà wà lùwàláyà, àmín. Very quick one, inshallah. Mo rí fídíò bàbá wa Wazeer of Yoruba land tí wọ́n jáde tí wọ́n ń ṣe apology fún ẹni tí ó kó sí ọwọ́ àwọn tí wọ́n fẹ́ fi ọwọ́ òfin gbé wọn àbí tí wọ́n ti fọwọ́ òfin gbé wọn. So mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lè fẹ́ misconstrue jíjáde bàbá Wazeer, Ọlọ́run kó jẹ́ á rí wọn pẹ́ lórí dáadáa. Tí ì bá ṣe pé mi náà rí àwọn mo wà aware nípa àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ lẹ́yìn wá rí, tí ì bá ṣe pé mi náà mọ̀ pé àwọn nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àbó it's something I know about. Ìn bá pé bàbá, ìn bá sọ pé bàbá ń ṣe àbòsí o. Torí pé ṣé àwọn àfáà tí bàbá pè, tí wọ́n ń pè wọ́n, tí wọ́n ń dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan, àwọn bàbá wa mufti, àwa bàbá wa chief imam, àwọn bàbá wa ọba ìlú Ìlọrin, àwọn tí wọ́n ń dárúkọ yìí, sáwọn nìkan lẹ́ni yìí tó tẹ̀ sí wọn lójú ni? Àwọn àfáà súnnà ṣe torí pé àwọn ò gbẹ́jọ́ dìde? Torí mo mọ̀ pé tó bá jẹ́ pé àwọn náà gbẹ́jọ́ dìde, wọ́n ò lè include àwọn náà pé ẹ̀yin àfáà súnnà náà, ẹ̀yin sàlàfíà náà, ẹ jọ̀ọ́, ẹ̀yin náà, a bẹ̀ yín náà. But torí pé adákẹ́ à ń wòran ni. But torí pé ó yé mi dáadáa pé bó ṣe yẹ kí bàbá ó ṣe náà ni wọ́n ṣe òun. Bó ṣe yẹ kí bàbá ó ṣe, for those who don't understand, bó ṣe yẹ kí bàbá ó ṣe ọ̀rọ̀ tí èèyàn tó bá fẹ́ kọ́rọ̀ kó lójútùú, bí èèyàn ṣe máa ń gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà ló fi máa ń dàbí ìgbàgbé. Nígbà míì téèyàn ò bá understand the motive àgbà, èèyàn rò pábòsí ní í ṣe ni. Ìdí tí mo fi ń sọ báyìí ni pé tí gbogbo owó rántí, àfáà yìí a máa gbé bàbá Wazeer, wọ́n máa gbé program wọn wá sórí, wọ́n máa invite wọn wá fún program lórí page wọn. But at a time náà rí post bàbá tí bàbá náà ń sọ fún wọn pé àní má máa bú ìbú, ẹ má máa ṣépè. Tó bá jẹ́ pé gọ́rọ̀ dùn yín ni pé káwọn èèyàn ó fi aburú lẹ̀, ó ní bí Kùránì ṣe là. K'Ọlọ́run ràn mí lọ́wọ́ kí n lè rí àwọn fídíò yẹn gbé wá. Pé ó ní bí Islam ṣe fi tọ́ka rẹ̀ pé ká sì ṣe. Even gan ànábì mi ń bẹ nínú àwọn òjíṣẹ́ tó jẹ́ pé kò sẹ́ni kankan tó tẹ̀lé. Ẹlòmíì one person lẹ́yìn rẹ̀. Ọlọ́run gẹ́gẹ́ bọ́lá òun ṣàlàyé àwọn nǹkan fún wa. Ṣé dáadáa wọ́kọ́? Ọlọ́run bá gbà á dàbí ìrún ní ìwọ̀sọ̀ wá sí ẹ. Ọlọ́run ló ní ìdáyà lọ́dọ̀. Ẹgbẹ́ Ọlọ́run tó fún aláyè kan, ó ní láyé sàrà lẹ́yìn kàwùdáhùn, ìmọ̀nà wọn ò sí lọ́dọ̀ ẹ. Tí ẹni kọ́ wí, kò sí wá sí lásán ni. Ìmọ̀nà wọn wọ́n mọ̀nà dáadáa mú. Ọlọ́run fi ọwọ́ ẹnìkan kan. Ọlọ́run fi dálé méjì, tó dálé jẹ̀mú náà, ó sì dáná. Kò sí mọ̀nà ẹnìkan lọ́wọ́ ẹnìkan, tí ẹni kò sí wá sí. Ẹni tí wọ́n mọ̀, Ọlọ́run tí wọ́n gbọ́ wá sí tí ó lù, Ọlọ́run ti mọ̀. Ọlọ́run pé mo ti mọ ọ̀rọ̀ tí àwọn àyà kan síwájú lẹ́ẹ̀kan náà lára ẹ̀ náà nínú àwọn ilé. Ọlọ́run sọ fún Ànábì Muhammad, ó ní innama anta nadhirun. Ó ní olùkìlọ̀ ní wà Ànábì Muhammad. Kọ́ kẹ̀kẹ́ ńlọ ní tiẹ̀, ó ní alayka al-balag. Wọ́n jí sí Ọlọ́run fún wa ní, wa alayna al-hisab. Ìtajà máa ṣe rọ́ọ̀ṣẹ́ wọn àwọn Ọlọ́run láṣẹ eléyìí ọ̀kàwọ́. Tí ẹni kò ṣe kọ́ bàlágà risalatillah, àwọn sẹ́tọ̀ Ọlọ́run fi hàn ènìyàn jẹ́. Ànábì náà làkọ́ mọ̀ náà wà. Ó ní gbogbo àwọn tá a pé à ń pépè sójú ọ̀nà Ọlọ́run ìlànà tẹ̀lé. Dáadáa ti ń sọ ìlàsìgbọ́dọ̀ máa tẹ̀lé. Lórí ọ̀rọ̀ àlùfáà wa Sa'id Sit, ọ̀kan nínú àwọn olùpèpè sójú ọ̀nà Ọlọ́run. Ọlọ́run kí yóò san gbogbo olùpèpè sójú ọ̀nà Ọlọ́run lẹ́san dáadáa. Táàfáà wa Sa'id Sit tó náà jẹ́ kan bẹ́ẹ̀. Ọlọ́run kí ó sẹ́lẹ̀ sáré. Tí a bá wo lákọ̀ọ́kọ́ náà kẹ́mi ò tó lè fojú wo nǹkan, Ọlọ́run sì alábòsí yóò kí n tó lè sọ̀rọ̀ lórí nǹkan kan, ẹ̀ ń sọ nípa ajá níbù méjèèjì. Torí ìfẹ́ kẹ́yìn àfáà gbogbo àyè àfáà ẹ̀mẹ́jọ́rọ̀ yẹ ọ̀dà awuyewuye àbíkọ́ dà àrẹ àwọn àfáà láti wá fún ẹni tí ọ̀yẹ́ kọ́ máa sọ̀rọ̀ sí wa, tá a fún láàyè kọ́ máa sọ̀rọ̀ tí ọ̀dà sí à. Ó ti ẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tá a fẹ́ máa sọ lónìí, alhamdulillah, mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú lórí ọ̀rọ̀ ìsíwájú, fala tuzaku anfusakum, ẹ̀mẹ̀dẹ̀ máa sọ̀rọ̀ nípa àyẹ̀ lónìí. Ṣùgbọ́n tá a fẹ́ paná gbogbo tí ń bẹ́ẹ̀ lè lè sùn. Afáwa Sa'id Sit, Ọlọ́run bá ní sẹ́lẹ̀ sáré. Ó gbìyànjú lójú ọ̀nà dáwà lóòótọ́, lójú ọ̀nà kó sí àwọn èèyàn lójú, lọ́nà báwọn èèyàn ti ń parọ́, ṣé ń sọ tí ọ̀dà nípa ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo àwọn nǹkan ìlànà náà ń gbọ́ làwọn náà sì ń rí. Lápèjúwe ní ìsìn, káàbà kọ́ pé ẹni tí ó bà jẹ́ èèyàn, ó gbọ́dọ̀ jẹ́ èèyàn, kì í sọ̀rọ̀ tó dáa. Ká sọ orú rẹ̀, àpẹẹrẹ tó bá gbérú rẹ̀, kì í sọ̀rọ̀ gidi, eléyìí ọ̀dà. Ẹ̀mí àtọ́lọ́run gan-an jọ ń ṣèpàdé ní àdínú àwọn àfáà ṣẹ́ wí. Tẹ̀lé àwa àtọ́lọ́run bá lóun sùn kankan, tá a lọ sọ fún àgbọ̀dọ̀ sí, Ọlọ́run àgbọ̀dọ̀ sọ pé yóò gbé wọn ní pé mo ti gbọ́. Ta ló lásẹ̀ ilé wọn, Muhammad kò sí fáàrí. Àbẹ̀rẹ̀ tó sọ pé tí ń ṣe ọ̀dà kò léèwọ̀, kò sí ń tọ́ta kù. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónú àwọn ọ̀rọ̀ kàjàkàjà mí táwọn àfáà mi máa wí. A sì lónà àti sọ̀rọ̀ síwájú tó yẹ pé wọn sọ bẹ́ẹ̀ mọ́. Táwọn náà ti fi kẹsẹ̀ pé bàbá bọ̀ nǹkan náà ẹlòmí àmà déwájú àwọn èèyàn jọ́ mi lóòótọ́. Tẹ́ pé ní ọ̀bá débẹ̀ ọ̀rọ̀ oríṣiríṣi nǹkan ní máa gun ẹlòmí ìbá sọ̀rọ̀. Ọ̀rọ̀ àmà gun ẹlòmí tí ó fi síwì, Ọlọ́run méjì àsíwì ni o. Èso àmà kónú ẹlòmí tí ó máa sọ̀sọ̀ kúsọ̀. Tá a bẹ̀rẹ̀ tó gbérú ẹ̀ tó sì ti tó bá alhamdulillah. Kò ní ìdíkà wá tó rí kẹ́kẹ́ lórí bá dà akọ rẹ̀. Ń bá sórí àwọn àṣìṣe kọ̀ọ̀kan tá a lè sọ fún àfáà Sa'id Sit, kọ́lọ́n kọ́ bá ṣàtúnṣe gbogbo wa náà. A nínú àwọn àfáà fẹ́ pé mímọ àparọ́ fáwọn èèyàn gbogbo nǹkan tí yóò sí gbogbo náà àwa àṣìṣe káfáà Sa'id Sit tí ẹ máa play.
tẹ́ bá àwọn èèyàn máa kásìrí àwọn kan táwọn èèyàn fojú wọn rí tí a parọ́ fẹ́ lòmíì ẹlòmíì ọkọ wọn sọ ọ̀sán dòru fẹ́ lòmíì aláyẹ̀rẹ́ ti dáńgò tún máa wá àìmọye obìnrin mi lọ bọ́ sọ́wọ́ àwọn àfa ayẹyẹ àwọn afóúnjẹkújẹ tó gbọ́ wọn tẹ́ fi gbẹ́sẹ̀ lé pátápátá tí ọ̀padà ọ̀dọ̀ ọkọ ìgbà. even gan anabi mi ń bẹ nínú àwọn òjíṣẹ́ tó jẹ́ pé kò sẹ́ni kankan tó tẹ̀lé ẹlòmíì one person lẹ́yìn rẹ̀ adúrú bó ṣe jíṣẹ́ tó ẹnìkan ló tẹ̀lé anabi Nuh alayhi salatu wasalam how many people followed him and accepted his preachings ṣebí èèyàn 19 ni gẹ́gẹ́ bí riwaya ṣe gbé wá kéèyàn ó preach for 950 years 950 years kéèyàn 19 ó gbà kí wá ní tiẹ̀ tẹ́nìkan ò bá tiẹ̀ wá tẹ̀lé ọ lẹ́yìn ó gba kámọ́ ni ó máa fàdúrà ràn wọ́n lọ́wọ́. a ní kíní yìí tá a bá ti yọ́kù nínú wá sí nínú dáwà wa a ní rí fruit it is not going to yield any fruit. ó náà ni pé máa pèpè máa kọ̀ bàjẹ́ sí wa máa fàdúrà ràn wọ́n lọ́wọ́. ńgbà tí bàbá yìí tí wọ́n fún wọn nímọ̀ràn pé ẹ má bu ìbò ẹ má ṣe pé wọ́n bẹ̀rẹ̀ sí mú bàbá náà bọ ẹnu tí wọ́n lálàsẹ wọn. ẹ̀yin àgbàlagbà tẹ́ ń pè mo ní wá sí bàbá àfa wa láti ìlú Ìwó bàbá Wàsíìrì láti ìlú Ìwó ẹ má fi àgbàlagbà yín wọlẹ̀ lórí àwọn ọ̀rọ̀ míì ẹ má fi àgbàlagbà yín wọlẹ̀ o mo fi títóbi Ọlọ́run bẹ̀ yín mo respect yín mo yẹ sọ léyìí o lẹ́yìn eléyìí àgbàlagbà yẹn lè fi wọlẹ̀ o mo respect yín mo yẹ sọ fún yín o ẹ má fi àgbàlagbà yín wọlẹ̀ torí pé àwọn aláburú gbogbo tó bá ti jọmọ́ sí pé wọ́n má dárúkọ yọ̀ tẹ́yìn sọ yẹn kò sẹ́ẹ̀rì kọ̀ọ̀kan sẹ́ẹ̀ torí kẹ́ má dárúkọ yẹn tó ṣàbúrú Islam kò sẹ́ẹ̀rì fún ẹni tó bá fẹ́ kó dárúkọ ohun tó bá ṣàbúrú àbí kó má ṣàbúrú ni ẹ̀yin máa sọ bọ́lá burúkú stop aburú ni wọ́n ṣe pàwọn àtàwọn sọ bọ́lá burúkú stop kó yẹ ṣàbúrú ẹ̀ máa bá wí ẹ má fàgbàlagbà yín wọlé o láàfin wọn ni tẹ́ gbogbo fídíò yín tẹ́ ìwé wẹ̀rẹ̀ mò ń gbọ́ lọ́dún lọ́sì tẹ́ ìwé wẹ̀rẹ̀ ẹ má fàgbà yín wọlé o. ní bàbá Wazeer of Yoruba land tí wọ́n bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ ìjọ ọmọlúwàbí bàbá náà so tá a bá wo ta ló yẹ kó bínú jù kó yẹ kó máa gbàlú máa gbàjú nsìn bàbá Wazeer ló yẹ ká máa gbàlú ká máa gbàjú yes Ọlọ́run mo sì bá wí fún ẹni àwí fún ọba tí ó gbọ́ ẹni a sì sọ fún kọ́ba tí ó gbà ní ọmọ tó bá mọ̀ pé òun lè dánú igbó gbé àìsọ fọmọdé kó má dẹ́tẹ̀ tó bá ti mọ̀ pé òun lè dánú igbó gbé ni ní ìsìn ló yẹ káwọn máa ní Ọlọ́run ti mú báyìí Ọlọ́run mọ̀ àwọn ò sí bẹ́ẹ̀ náà wọ́n bá fẹ́ dó lórí bí ẹni ṣe sísọ ọdún ẹni yìí padà rí ó padà apologize o ó padà ń share fídíò wọn padà bọ̀ bàbá òwò bẹ̀ mọ́ ntí nǹkan yìí mo wà wẹ́ ń pa rẹ̀ dáadáa so tí bàbá bá wá jáde ń sìn wọ́n gbàgbé ọ̀rọ̀ àná ni wọ́n fẹ́ he doesn't want to hold him with what he had done to him in the past so gẹ́gẹ́ bíi pé kò sí bá ọmọ burúkú ọmọ ẹni ò lè burú títí ká lè fẹ́kùn pajẹ òní bàbá yìí sì torí pé àwọn sì wùwà àgbà ni àwọ̀ ọ̀dọ́ lẹ̀jẹ̀ wa máa ń gbóná wọ́n wùwà àgbà ni àwọ̀ ọ̀dọ́ tí ẹ bá ṣe pẹ́sìn táwa náà bá wò pé ayọ̀ǹda pé kẹ́sìn ò ká wa lọ́wọ́ rẹ̀ kò sáwa náà mọ́rú tá a pa lórí ọ̀rọ̀ tí ń lọ ńlẹ̀ yìí ọtí ibi tí Ọlọ́run fẹ́ ká dúró sí ni mo fẹ́ kí gbogbo owó dúró sí mò ń tẹnu mọ́ tí ń di ẹlẹ́ẹ̀kẹta tí mò ń sọ òun náà ni pé ká má sọ̀rọ̀ yìí di ọ̀rọ̀ yẹ̀yẹ́ mo fẹ́ ká rí kó máa jẹ́ bí ibratan li ulil albab kó máa jẹ́ àríwòye àríkọ́gbọ́n fáwọn tí wọ́n bá ní number 6 kó máa jẹ́ àríkọ́gbọ́n fún àwọn tí wọ́n bá ní àròjinlẹ̀ láti wò pé tá àti ìkú àìmì lọ sí gbàgede àlìkìyámọ̀ àìmọ̀ tí ì lọ ọ̀dọ̀ Ọlọ́run àìmì lọ àìtí ìdọ́dọ̀ Ọlọ́run àti ìdégbàgede àlìkìyámọ̀ ní nǹkan ṣẹlẹ̀ báyìí kẹ́yìn ó fẹnu ara ẹ̀ sọ pé láyé òun ò ní ṣe nǹkan tóun bá sì ṣe nǹkan yìí kóun má jèrè nǹkan yẹn náà ní padà wá ń ṣe. àwọn èèyàn wá ń gbé fídíò káàkiri left and right wá àfi bí ìgbà pé àlìkìyámọ̀ ti dé ni torí pé lára àwọn significance àbí kí n sọ pé ara àwọn characteristics ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìgbéǹde àlìkìyámọ̀ òun náà ni pé ní téèyàn ṣe wọ́n ní iqra kitabak kafa bi nafsika al-yawma alayka hasiba kafa bi nafsika al-yawma alayka hasiba iqra kitabaka read your book onu in tó gbélé ayé ṣe onu wá máa kà fúnra rẹ̀ say judge yourself do you think you can scale through with it àti ìlọsẹ̀ wá rí ẹni tọ́lọ́n bá ṣàánú ní máa ń tayé rí báyìí fún so that òun náà tó bá jẹ́yàn kan tọ́lọ́n bá nílò tọ́lọ́n bá ní tọ́sọ́nà òun náà padà wá wò pé èyí máa ń rin irun rí báyìí máa ń jọ mi but ṣe bí ó yẹ káwọn èèyàn kọ́gbọ́n ni àwọn èèyàn mi ò ní kọ́gbọ́n àwọn máa transgress lọ́n ti wọn ni so tí ì bá ṣe pé torí bàbá kan sọ pé ẹ̀yin bàbá ṣàmójúkúrò Sheikh wa Mudiru Markaz ṣàmójúkúrò ẹ̀yin bàbá ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù ọ̀rọ̀ yẹn tóbi ó kú púpọ̀ káàtó ni ṣé èyí tó ṣe fáwọn àfáà sàlàfíà ṣe déédéé ní sáà deserve ẹ̀ but ọlá pé mo mọ̀ pé
ẹni yìí gan ẹ wà nínú àwọn tó yẹ kẹ́ ẹ máa sọ pé Ọlọ́run tí mo ṣe bá wí fún ṣe bó lẹ́nu wá rùn ni, ọlá pé mo dá bẹ́ẹ̀ mọ̀ ni o, ọlá pé mo dá bẹ́ẹ̀ mọ̀ ni o. So mo sì ń lo opportunity láti pẹ́ everybody pé ẹ já wo ọ̀rọ̀ bàbá wa Wazeer ní ọ̀rọ̀ tó yẹ pé ń ta expect lọ́dọ̀ àgbà náà ni wọ́n ṣe. Torí pé ńgbà tí bàbá Akéwúgba Gold táwọn ó sọ̀rọ̀ tí wọ́n mọ já wa sí gbogbo bí nǹkan yìí ṣe ń lọ, ó ní nǹkan kan tí wọ́n ṣe tó jọ mí lójú gan, ó ní nǹkan tí wọ́n ṣe tó jọ mí lójú, tó ń ti pé mi ò gbà tiwọn o, but ó ní nǹkan tí wọ́n ṣe tó jọ mí lójú náà ni pé àtàwọn àfáà nígbà tán sọ pé ó lọ bẹ gbogbo àwọn tó ti bà lórúkọ jẹ́, gbogbo àwọn ànímọ̀ bú àwọn bàbá mọ gbogbo wọn náà ni kó lọ bẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, àtàwọn àfáà súnnà. Ẹ jọ̀ọ́ tí bàbá yẹn bá fẹ́ ṣe ìmọ̀ ara ẹni nìkan, tí bàbá yẹn bá fẹ́ ṣe ìmọ̀ tara ẹni nìkan, ṣe báwọn bàbá tiwọn ibi táwọn fìsí wọn máa gbìjà rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ẹlòmíì kan máa ń ṣàbùsí, ẹlòmíì ò mọ ní níjọ́ tí ń bọ́ àwọn bàbá wọn ṣe bẹ́ẹ̀ kún lọ́wọ́ ni, tá ń sọ fún ọpá kún lọ́wọ́ sí ìwọ ò ti rí fídíò rẹ̀ níbi tí ń sọ pé àwọn àfáà mi ń dì mí lọ́wọ́ mọ́ ni, o ò ti rí fídíò níbi tó ń sọ pé àwọn àfáà mi, àwọn ẹni rẹ̀, àwọn àfáà tó dúró déédé, wọ́n dúró tán ni, àwọn èèyàn dúró tán ni, àwọn àfáà gidi nìyẹn tí wọ́n ń kà wọ́n tí wọ́n lè sọ pé àwọn àfáà mi ń dì mí lọ́wọ́ mú. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé a kún lọ́wọ́, àwọn òwá ní dì lọ́wọ́ mú. But torí pé àbòsí àwọn èèyàn kan sáà láìkì ẹ̀ náà ni, ó ṣe bẹ́ẹ̀ ilẹ̀ support ẹ̀, ẹlòmíì tún ní àwa la ti débi tá a ti dé, bó la ṣe ti dé. Àbí kí làáfáà Kútúbí sọ, kí ni wọ́n wí? Ṣé bí wọ́n sọ pé wíǹgì tẹ́ ń gbá yẹn, wíǹgì ẹ̀yìn àfẹ́ ẹlẹ́bọ, ibẹ̀ ní kẹ́ fi mọ́, ẹ má tayọ àlà, ẹ má tàṣà gẹ̀rẹ̀ bọ́ síbi àwọn màsáìlì tẹ́ ẹ̀ ní mọ̀ pa rẹ̀, ṣé bí ní ọ̀ràn tiwọn. Ṣé bí mi náà gbẹ̀yìn, mo ń jáde, mo ń ṣe lọ́lọ́kan òjọ̀ kan tí mo ń pè wọ́n sákèésì, ṣé bí nǹkan míì wọ́n ń tu sí. Ṣé bí ìsìn ló yẹ ká máa gbàlù ká máa gbájú. Ṣé mi gan mi ò mọ tí wọ́n fojú mi rí, tí mo sọ̀rọ̀ tí wọ́n sọ di ọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́, tí mo sì mọ̀ pé tí mo sọ òdodo ni. So ọ̀rọ̀ tí bàbá sọ, ọlá pé mo understand pé ẹni yìí ó ti yájú sí bàbá rí. Bàbá kan wò pé tó bá jáwọn náà ni wọ́n bí wọn kọ́, ṣé wọ́n ní pé ńgbà náà Ọlọ́run mú ọya ọmọ wọn. Yorùbá náà ni máa ń sọ pé ọmọ ẹni ò kì í burú títí kó wá burú dé level pé ká wá ní ọya ẹkùn rẹ̀ ò wá fàyà, kò wúlò mọ́, ọmọ ẹni lọmọ ẹni ó máa jẹ́. À ń bọ̀sibọ́sí á tún béèrè tà sí pé bàbá yìí kọ́ ni wọ́n bí wọn, but gẹ́gẹ́ bí àgbáre àti ń tà expect lọ́dọ̀ àwọn àgbà, òun náà ni ìwà tí wọ́n wù síta. Next time ẹni tí nǹkan yìí wá ń ṣẹlẹ̀ sí nìyí yóò lè kọ́gbọ́n, yóò lè mọ̀ pé èèyàn máa ń ṣe jẹ́jẹ́ pẹ̀lú àwọn èèyàn ni. Your worst enemy can be your best friend. Ẹni tó jẹ́ worst enemy rẹ̀. Níjọ́ kìíní àná, lára àwọn worst enemy Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni Umar wà. Nínú wọn ni àwọn kí náà ń pè wọ́n, Abu Sufyan ibn al-Haritha tó jẹ́ ọmọ ọ̀nkọ́ Ànábì sallallahu alaihi wasallam. Náà lára àwọn worst enemy Ànábì wọ́n wá pọ̀ rẹ̀ jàǹtìrẹrẹ bẹ́ẹ̀. But at the end of the day, Islam sọ wọ́n di ọmọ ìyá. Umar yìí ló wá di ẹni tó jẹ́ pé ó súnmọ́ Ànábì pẹ́kípẹ́kí tó wà nínú àwọn khalifa. Tí Ọlọ́run ò bá fi Umar mọ̀nà, bó ni ìbá ti rí? Ẹ wá wo iṣẹ́ tí Umar tó gbèsè nínú Islam tí gbogbo wa ń ṣàǹfààní rẹ̀ lónìí. Abu Sufyan ibn al-Haritha, ìgbà tí ó gba Islam, ó rí pànàbí ò tújú ká fóun. Kí ló dé lọ ń bá Ali pé ó lọ ń complain fún Ali bin Abi Talib pé Ànábì òun mọ́ tóun ṣe, Ànábì ò kàn sáà tújú ká fóun, ṣé bóun ti jẹ́ mùsùlùmí sìn. Mo notice pé tánàbí bá wà ní ìjókòó kan tóun bá dìde láti lọ bá àbí kóun lọ jókòó sí àwùjọ bí tánàbí wà, Ànábì ó rí òun yóò dìde yóò máa lọ ni, yóò fojú orúkọ ní tújú ká fóun. Lóhun gbà tó wá ń sọ fàlì àlíwá ní ìwọ náà ó mọ́ tí ó mọ́ tútó fànábì pa ńgbà tí ó wà ń jà ilé ẹ̀. So nídìí yẹn láti sọ fún ó mọ́ tútó fi fànábì pa. Ẹni bọ̀ ṣe bí mo sá gbà yẹn gba ẹmọ nínú mo ti di mùsùlùmí, ó ti di mùsùlùmí, bọ̀ ṣe bọ́ mọ́ ń kó ànábì, ìwọ mọ̀ pọ̀ mọ́ ń kó ànábì ní ọ́ ló fi ń kọrin bú ànábì láwọn èbú ńlá tó ń búlé ànábì gan nífa. Ó ní ẹ̀bùn orin, ó wá ń lo ẹ̀bùn yẹn fi ń búlé ànábì, the noblest of mankind. Ó wá expect pé ńgbà tóun ti wá gba Islam kí kíní yìí ó tán. Just look at what the prophet might be experiencing. The fact pé òun bú mi ọ̀tọ̀. Another thing is that you are my blood relation, as in you are related to me, the son of my uncle. The son of my uncle. Tó bá jára àtàní ń ṣe àní wulẹ̀ wo bẹ̀, àní kásí nǹkan. But the son of my uncle, ẹ̀yin nǹkan ló yẹ kẹ́ ẹ kún mi lọ́wọ́ jù, kìí sí àwọn ará àta. Ẹ̀yin lẹ́tùn máa bá wa gbógun ti àwọn ará àta pé ọmọ wa ni ẹ má ṣe kà fún. But ẹ̀sìn bẹ́ẹ̀ tó súnmọ́ ànábì jù náà ló ṣe ànábì jù. Níjọ́ tí ànábì pe àwọn èèyàn yá máa ṣàrọ̀ Quraysh, ẹ̀yin ará Quraysh ẹ wà.
ṣé gbà mí gbọ́ tí n bá sọ fún yín pé lórí òkè tí mo wà yìí lẹ́yìn rẹ̀ àwọn ogun àwọn èèyàn tán fẹ́ sígun wọ̀lú tán fẹ́ gbógun jà yín wọ́n fẹ́ jà yín lógun wọ́n ń bẹ ń bẹ ṣé gbà mí gbọ́ kó tó sọ fún wọn pé kì í ṣe pé wọ́n wà ń bẹ o in tí mo ti ń bá yín sọ láti ẹjọ́ náà ni mo ní n tún sọ. Ta ni ó kọ́kọ́ lanu gbàgà tí ó ṣẹ́bi ilé ànábì ṣe bí Abu Lahab ni tabbalaka alihada jama'atana ṣe torí tó pé wájọ sí ni ọlọ́run tó wá bá ànábì retaliate. So one lesson for all of us is that if you are discharging the duty conferred to you by Allah or conferred upon you by Allah, má gbèjà ara rẹ̀. Jẹ́ n tún sọ, tó bá jẹ́ pé iṣẹ́ ọlọ́run ló ń jẹ́ lóòótọ́, má gbèjà ara rẹ̀. Ìgbà t'Ànábì ò gbèjà ara rẹ̀, ọlọ́run bá retaliate o. Ìgbà táwọn àfáà wa tí wọ́n sọ̀rọ̀ wọn ṣe bí pé wọ́n ti rí nǹkan kan. Àwa kéékèèké tara wo ò fẹ́ gbà là ń sọ̀rọ̀. Àti pé tá a bá rí àwọn àbòsí àkànlé dákẹ́ nítorí kábòsí yẹn kó mọ́kàn jẹ lọ bẹ́ẹ̀ ni òun ló fà tọ́ àwa kọ̀ọ̀kan fi ń sọ̀rọ̀. So ẹ̀kọ́ tí mo fẹ́ kólúkàlùkù kọ́ ni pé téèyàn bá ń ṣe ìjàmbá fún ọ lórúkọ pé bóyá òun sọ nǹkan tó yọ ń pẹ̀ ẹ̀sìn ẹni náà wà wò pé kó máa búrì ẹ lókù kó máa yàkàyàkà rẹ lókù kó máa bọ̀ lókù ọjọ́ lókù kó máa ṣẹ́bi lé ọ kó máa ṣépè lé ọ lókù. Wo bí Ọlọ́run ṣe bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbìjà tó ṣe gba ìsan lára Abu Lahab tó tún jẹ́ ń kó ànábì sallallahu alayhi wa sallam. Oni tabbalaka alihada jama'atana. So is this why you gathered us here? Are you for real? Are you kidding us? At the end of the day, Ọlọ́run sọ odidi àyà kalẹ̀ fún láti fi retaliate fún ànábì. Ṣé ẹ mọ̀ pé ní ìsìn Ọlọ́run ò ní sọ àyà kan kalẹ̀ láti retaliate fún àwọn àfáà wa àbáwọn ẹni ire táwọn èèyàn ti bà lórúkọ jẹ́. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? But Ọlọ́run wá mọ̀ ọ̀nà míì tí máa tún máa ń gbà. So nítorí náà kí Ọlọ́run kí ó tún olúkálùkù wá sí. Tó o bá ti ń gbèjà ara rẹ iṣẹ́ Ọlọ́run kọ́ ló ń jẹ́ o. Tó o bá ti ń gbèjà ara rẹ ó yàtọ̀ sí pé bóyá wọ́n lé allegation wọ́n parọ́ mọ́ pé o jí nǹkan. Ìwọ tí ẹni kó jáde pé àmì ìjí nǹkan yẹn bó ṣe rí Ọlọ́run mo sì fi ṣẹ̀rí o ó bá tán mẹ́nu kó ń bẹ̀. Bọ̀ tó o bá ń gbèjà ara rẹ lórí pé òun ṣiṣẹ́ Ọlọ́run yẹ ìyàníyàn rẹ wò kọ́lọ́n kó tún olúkálùkù wá sí. Ìdí mo fi ń sọ̀rọ̀ yìí ni pé a rí nínú àkọọ́lẹ̀ a sì rí nínú ọ̀rọ̀ ànábì àti ìgbésí ayé ànábì pé ńgbà tí wọ́n ń gbógun ti ànábì Ọlọ́run ò dá ànábì dá. Ìgbà míì Ọlọ́run àtúnrán Jibril sí àti Malakul Jabal ẹni tó jẹ́ màláíkà tó jẹ́ pé òun ló ń ṣàkóso àwọn òkè pé ó nu kí ló fẹ́ nígbà tánábì ń darí Tọ́ìf táwọn èèyàn tí wọ́n humiliate tán lẹ òkú mọ́ ànábì tójú rẹ̀ ń ṣẹ̀jẹ̀. Ọlọ́run dídì rìn mi màláíkà Jabal wá pé pamí láṣẹ kí ló fẹ́ kí n ṣe kí n fi àwọn òkè méjèèjì kí n fi crush gbogbo wọn ni kí wọ́n kí n pa gbogbo wọn run ni. Ànábì ní ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ó ṣeé ṣe káwọn ọmọ tiwọn táwọn bàbá yìí tá ń bá fà tí wọn àbá gbọ́ àwọn ọmọ tí wọ́n lè ṣàǹfààní. You have to, as a scholar, as somebody who preaches the word of Allah, you have to look beyond the bars. Àwọn tó ń bá fà láwọn bàbá ẹ má ṣẹbọ mọ́ wọ́n lè bá bẹ́ẹ̀ kú wọ́n lè má yí padà. But bó wá ní àwọn ọmọ wọn wá sí wá lè padà sàwọn láǹfààní tí ò bá sí àwọn bàbá torí àwọn bàbá ń gbà mí àwọn lè máa wò pé ibi àdúrú jàlálà tọ́lọ̀ ti ní káwọn ní àdúrú kàrámà táwọn èèyàn ń gbé fáwọn àdúrú ránkàdìdì táwọn èèyàn tí wọ́n kására fáwọn tí wọ́n ń gbọ́n wọn gẹ̀gẹ́ yẹn ṣé káwọn wá ní gbà náà ìlànà wọn yìí ò dáa mọ́ súnà ní kátẹ́lì ni so ó máa fẹ́ wúwo fún wọn especially tó bá bojú ẹ̀yìn tó rérò lẹ́yìn rẹ̀ tó bá tiẹ̀ wá padà realize pé tó ń ṣe ò dáa èrò ló wà fi máa wò pé ṣé I no go for myself hand tí mi ò ní padà fọ́ hand ara mi báyìí tí ó kọ́lọ́n kó tún olúkálùkù wá sí táà bá ráwọn bàbá tágẹ́ẹ̀tì wọn láwọn ọmọ lẹ́yìn gẹ́gẹ́ bí n tánà bí Allahu akbar nígbà tó Ọlọ́run sọ pé rahmatan lil wa ma arsalnaka illa rahmatan lil alamin Ọlọ́run sọ òdodo ní we did not send you except mercy to mankind subhanallah tí ẹ̀bá tó bá jẹ́ pé ànábì jẹ́ ìkà èèyàn ni wal iyaz billah ànábì ò ní ọya ẹ bá mi crush wọn ni wọ́n dẹ̀ ti crush wọn lọ ànábì ní rárá táwọn bàbá yóò bá gbà àwọn ọmọ àrọmọdọ́mọ wọn lè padà sí ìsìláàmù àmọ́ ìgbà wọn ti wá bá ànábì pé ànábì sẹ́bílé àwọn dáwùs ìkàkà tí ó fi ṣépè àbí sẹ́bílé wọn yóò máa ní Allahumma hadi dáwùsá wa àti bihim jami'a ìwọ Ọlọ́run fi ọ̀nà mọ́ àwọn dáwùs tá à ń sọ yìí kọ̀bílà ni o the particular clan of people bá a ṣe ní Gotfan àní dáwùs àní Quraysh àní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú wọn Banu Qurayza àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú wọn àwọn dáwùs yìí wọ́n pèpè sí ọ̀dọ̀ àwọn èèyàn tí ànábì delegate lọ wọ́n àgbà wọ́n dún ní mẹ́bọ̀ iná nígbẹ̀bọ̀ ìlàwọn òṣèkún tí wọ́n wá lọ bá ànábì pé ànábì sẹ́bílé wọn ànábì ní ìwọ Ọlọ́run fi wọ́n mọ̀nà wá bá wa mú gbogbo wọn wọnú ìsìláàmù ọdún tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ àwọn tó wọnú ìsìláàmù láti inú Bani Daus wọ́n pọ̀
a máa ṣe pé ànábì àwọn máa ṣẹ́bilé àwọn èèyàn káàkiri, máa ṣẹ́bilé, kò ní dáa fún yẹn, ẹ ṣòfò ni. Ta ni ó ṣẹ́kù nínú ìsìláàmù lónìí? Torí èpè ó ti jà lọ. Ẹni tá àwa ń sọ ìṣe bí ìpè ńláńláńlá léyìí tó ti ṣẹ́ fáwọn tí ò lẹ́tọ̀ọ́ sí àti tó ti ṣẹ́ mọ́ra rẹ̀. Bó ni tẹ̀pẹ́ wọn. Torí tá a bá ń sọ pé ẹ̀yin bàbá tí wọ́n ti bú ẹjọ́ ẹ fọwọ́ wọ́nú. Ẹ̀yin bàbá tí wọ́n bú ẹjọ́ ẹ ṣàforíjì, ẹ ṣàmójúkúrò ti mẹ̀sẹ̀ ẹlẹ́sẹ̀. Bó wá ni àwọn èpè wọn? Àbẹ́yìn ò mọ̀ pé èpè ò ní lọ láìṣẹ ni? Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run láwà á máa bẹ̀ pé k'Ọlọ́run má jẹ́ képè ó ṣẹ? Torí pé ànábì ti sọ, ànábì ò dẹ̀ ní parọ́. Kò sí bí ẹrú ó ṣe gbé nǹkan sí pé tí èpè yẹn ò ní jà o. Ó sì gbọdọ̀ jà náà ni. Ìgbà táwọn èèyàn sọ pé ẹ má ṣépè, ẹ má ṣépè, ẹ má ṣépè, ẹ má ṣépè mọ́, àwọn kan ń wá excuse, wọ́n ń wá ẹ̀rí fún wọn pé ànábì náà máa ṣépè ni. Ànábì náà máa bú èébú ni. Bó wá ní sẹ́rí gbogbo èyí tá à ń sọ yìí sì kéré o. Gbogbo pé àwọn tí wọ́n gbé kéèsì dìde lórí arákùnrin yìí, wọ́n lè padà wò pé tó gba nǹkan ti lọ́wọ́ wa. Tó gba nǹkan ti lọ́wọ́ wa. Àbí bó ni Yorùbá ṣe máa ń sọ, a ti ju yín, tá a bá tiẹ̀ ti ju nǹkan mi, a ti ju yín, àwa náà yọ̀ǹda. Bó wá ní èpè tó jẹ́ pé èèyàn ti ṣẹ́ tó sì gbọdọ̀ jà? Ìyún náà ńkọ́? Mo sọ fẹ́ nìkan jò ní, mo ní àdúrà la nídìí láti máa ṣe fẹ́ nìyí o. Àdúrà ni o, ní kọ̀kọ̀, ní kíkan pé ìwọ Ọlọ́run má jẹ́ kí gbogbo ibi tó ti ṣẹ́ léra rẹ̀ lórí, má jẹ́ kó ṣẹ. Àdúrà ni o. Gbogbo ẹ̀ ń jáde ẹ̀ ń fẹ́ máa sympathize gbogbo nǹkan yẹn, èmi ò fẹ́ rí pé òun ló necessary jù nísìn o. Àdúrà ti kọ̀kọ̀ pé ìwọ Ọlọ́run. Torí pé n tó ṣọ́ọ̀jù nígbà tí Uthman bin Affan tó ṣẹ́bilé àwọn kan, ẹnìkan nú wọn tó lọ gbá ìyàwó rẹ̀, tó lọ attack ìyàwó Uthman ní ṣe bẹ́ẹ̀ mi lẹ wá fún, èmi lẹ fẹ́ pa, kí wá ní ìyàwó ẹsẹ̀ wo ni ìyàwó mi ṣẹ̀? Ó ṣẹ́bilé nínú ní àtọwọ́ àti ẹsẹ̀ àti ojú tó fi rí ìyàwó mi tó lẹ́tọ̀ọ́ láti fi rí. You don't have access to my wife, so for you to use your eyes to see my wife and use your hand to beat my wife and walk with your legs to my wife, mo gbà á ládùúgbà pé kó o tó fayé lẹ̀, àtọwọ́ méjèèjì o, àtẹsẹ̀ méjèèjì o, àtọjú méjèèjì tó fi rí ìyàwó mi, k'Ọlọ́run bá mi gbà lọ́wọ́ rẹ̀. Ọlọ́run sì gbà. Nígbà tí Uthman bin Affan tó kú, tílẹ̀ ti ta sí, ẹnìkan ló zọ̀hárọ̀ ní Baghdad tó appear tí wọ́n rí tán gbé nínú tírè báyìí ni wọ́n ń gbà, wọ́n fi ń gba báárà, ẹ ṣàánú mi nítorí Ọlọ́run, kò lójú. Ṣebí láti ọjọ́ tọ́lọ́run ti dá ayé náà láti mọ̀ pé a lè rí àwọn báárà tó jẹ́ pé ojú ti fọ́ ni wọ́n rí náà. Ẹlòmíì arọ ni, kò lẹ́sẹ̀. But ẹni yìí ojú méjèèjì fọ́, kì í ṣojú kan ló fọ́, méjì fọ́. Apá méjèèjì láti from the shoulder level ló ti yọ. Ẹsẹ̀ náà láti from the hip level àbí lap level ló ti yọ. So nǹkan yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé it would keep somebody asking a lot of questions. It will make a lot of things run through your mind like, iṣẹ́ accident lápè yìí àbí bọ́n ṣe bí ni. Gbàtẹ́nìkan lọ enquire pé kí ni bó ni wádùn ẹ̀ ṣe wá rí báyìí, bó ni àzìnà ó ń yà mí lẹ́nu pé ojú fọ́ ẹsẹ̀, ó ní da'watu Uthman alayya, àdúrà àti ìṣẹ́bilé tí Uthman ṣẹ́bilé mi ó ní o. So kódà gan ìṣẹ́bilé mi tó ṣẹ́bilé mi mẹ́rin ni, àyàtọ̀ sí pé ó sọ pé ojú mi ó fọ́, ó lẹ́sẹ̀ gbogbo apá mi tí mo fi nà ìyàwó rẹ̀, Ọlọ́run ó yọ kú ń bẹ̀. Ẹsẹ̀ mi náà ìní fi rìn mọ́, mẹ́tẹ̀ẹ̀ta ti ṣẹ̀, ó tọkàn kú, ó sọ ọ̀kan ó kú. Kí ni ọ̀kan ó kú? Ó ní ìwọ Ọlọ́run wá bá mi fi sínú náà jahannama, ó ní ìyẹn lòún gbóde báyìí, ó wà kú bóun sì fẹ́ síra. That is the power of kéyìn ó ṣe aburú fún yàn, kẹ́ni náà wá ṣẹ́bilé yàn. That is why tánàbí fi ní wattaqi da'wat al-mazlum. Fear that supplication that someone you've wronged will supplicate on you. Kò sí falaysa baynahu wa bayna Allahi hijab. Kò sí gàgà láàrin àdúrà tẹ́ni náà sí àti Ọlọ́run ọba àlékè láti ó gba àdúrà, kò sí gàgà láàrin rẹ̀. So ló fi yẹ ká ṣọ́ra sí. Ọlọ́run ó tó olúkálùkù wá sí. For the last time, kìí sàsìkò yẹ̀yẹ́ rí o. Ẹ má gbàgbé pé ẹni tí ó tó wà nù wàhálà tó wà yìí, tí sì ń ṣe bí ìgbà pé kò sí wàhálà kankan. Ara ń tà ń sọ náà nu. Bí ń ṣe bí pé kò sí wàhálà kankan, but òun náà ló mọ tí ń bá fínra. Ó fáwọn kan ṣe yẹ̀yẹ́ lánàá, tiẹ̀ ló dé yìí, tó bá fi ṣe yẹ̀yẹ́ tiẹ̀ náà ń bọ̀ o. Wàá mọ̀ pé kìí ṣe ọ̀ǹtì tí wọ́n bá ti dọ̀daràn làdánwò tó lè dé. Ẹlòmíì tí tó jọ̀rọ̀ ọ̀rẹ́ Ọlọ́run ó lè fi àdánwò kan o. Ọlọ́run kó tún olúkálùkù wá sí. Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.